A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí Ọlọ́run fún wa láti wà pẹ̀lú wa ní orí móhùnmáwòrán ní àṣálẹ́ yìí. Àdúrà wa ní wípé ètò oore ọ̀fẹ́ fún ìyípadà ti àṣálẹ́ yìí yóò jẹ́ ìbùkún fún wa. Ẹ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ọ̀sẹ̀ bá a ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ètò náà. Tẹ́ bá ní ìbéèrè abẹ́ ní nǹkan kan tẹ́ tiẹ̀ fẹ́ ká wàásù lé lórí pé mo fẹ́ gbọ́ kí ni Bíbélì sọ lórí nǹkan báyìí, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè wá lórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344. Ẹ lè fi WhatsApp message ránṣẹ́ sí wa náà. Inú wo dùn láti dáhùn ìbéèrè yín bóyá lórí móhùnmáwòrán gan láti ẹ̀ tí wá ṣe tá a fi ọ̀rọ̀ ibi tí Bíbélì sọ yé yín nípa rẹ̀. Lẹ́gẹ́ bí mo ṣe sọ, inú wa dùn láti wà pẹ̀lú yín láṣálẹ́ yìí. Orúkọ mi ni oníwàásù Samuel Temitope Akande láti inú ìjọ Faith Baptist Church. Láṣálẹ́ yìí ibikíbi tá a bá wà, ẹ jẹ́ ká gbé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àwa. Ẹ jẹ́ á ṣí sí ìwé Joshua orí 24, a kà ní àti ẹsẹ̀ 14 sí 15. Joshua orí 24 láti ẹsẹ̀ 14 sí 15. A tún wá fò padà, a mú padà sí ìwé Númérì orí 14 ẹsẹ̀ 6 sí 10. Ìwé Númérì orí 14 ẹsẹ̀ 6 sí 10. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nígbà tá a wo ìwé Joshua orí 24 ẹsẹ̀ 14 sí 15. Bíbélì sọ pé ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa kí ẹ sì máa sìn ní òdodo àti ní òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn nì kúrò tí àwọn baba yín sìn ní ìhà kejì odò nì àti ní Íjíbítì, kí ẹ̀yin sì máa sin Olúwa. Bí ó bá sì ṣe búburú li ojú yín láti sin Olúwa, ẹ yàn ẹni tí ẹ̀yin ó máa sìn ní òní, bí òrìṣà wọn nì tí àwọn baba yín tí wọ́n wà ní ìhà kejì odò tí ń sìn, tàbí àwọn òrìṣà àwọn Amórì ní ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni, Olúwa ni àwa ó máa sìn. Ẹ jẹ́ ká ṣí sí ìwé Númérì orí 14 ẹsẹ̀ 6 sí 10. Bíbélì sọ pé àti Joshua ọmọ Núnì àti Kálébù ọmọ Jẹ́fúnẹ̀ tí ó wà nínú àwọn tí ó ṣe àmì ilẹ̀ náà fa aṣọ wọn ya, wọ́n sì sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì wípé ilẹ̀ náà tí àwa làjà láti ṣe àmì rẹ̀, ilẹ̀ náà dára gidigidi. Bí Olúwa bá fẹ́ wa, ǹjẹ́ yóò mú wa wọ inú ilẹ̀ náà, yóò sì fi fún wa ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Ṣùgbọ́n ẹ má ṣe ṣọ̀tẹ̀ sí Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ má bẹ̀rù àwọn ènìyàn ilẹ̀ náà, nítorí pé oúnjẹ wa ni wọ́n, ààbò wọn ti fi wọ́n sílẹ̀. Olúwa sì wà pẹ̀lú wa, ẹ má ṣe bẹ̀rù wọn. Gbogbo ìjọ sì wí pé kí a sọ wọ́n ní òkúta. Ṣùgbọ́n ògo Olúwa hàn nínú àgọ́ àjọ níwájú gbogbo àwọn ọmọ Ísírẹ́lì. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Àmín. Láṣálẹ́ yìí mo fẹ́ ká pe gbogbo ìdílé wa jọ níbikíbi tí a bá wà. Ọmọ, bàbá, ìyá, ẹ jẹ́ á péjọ lálẹ́ yìí torí pé ó ṣe pàtàkì. Tó bá jẹ́ pé a fẹ́ gbé ìgbé ayé tí ó fi ògo fún Ọlọ́run, tá a fẹ́ kí àwọn ìran tó ń tẹ̀lé wa kí wọ́n tẹ̀lé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a nílò láti gbọ́ ọ̀rọ̀ àṣálẹ́ yìí. Ibi tá a kà láṣálẹ́ yìí ó sọ̀rọ̀ nípa arákùnrin kan tá à ń pè ní Joshua tó ń pe àwọn ọmọ Ísírẹ́lì níjà. Joshua jẹ́ adarí tó gba ipò lọ́wọ́ Mósè nígbà tí Mósè lọ sọ́dọ̀ Ọlọ́run. Òun ló gba ipò láti darí àwọn ọmọ Ísírẹ́lì lọ sí ilẹ̀ ìlérí tí Ọlọ́run ti ṣe lọ́jọ́ fún wọn.
ṣùgbọ́n nígbà tó dé koríta yìí tí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ tó ń wá sí òpin, ó pè wọ́n níjà ní ìwé Joshua orí 24 yẹn. Ó sọ wípé kí wọ́n yàn lónìí o ẹni tí wọ́n bá máa sìn, bóyá òrìṣà tí ó wà ní Íjíbítì ni àbóríṣà àwọn Ámórì, ẹni tí wọ́n jẹ́ tó jẹ́ pé ilẹ̀ wọn ni wọ́n wà tí wọ́n ti ń gbádùn lónìí, bóyá òrìṣà ni tó jẹ́ pé kò lè gbà wọ́n ni wọ́n fẹ́ sìn ni, àbí Íjíbítì tó jẹ́ pé kò lè gbà wọ́n ni. Ṣùgbọ́n ẹ mọ̀ pé àǹfààní ni fẹ́ni kọ̀ọ̀kan láti yàn. Ẹ jẹ́ n sáré sọ eléyìí fún wa, kò sínú wàásù tí mo fẹ́ wà lónìí. Ṣé ẹ rọ́ Ọlọ́run èéfipá mú wa láti sìn o? Ọlọ́run èéfipá mú wa láti ṣèfẹ́ rẹ̀. Ọlọ́run fún gbogbo ènìyàn tó wà láyé yìí láǹfààní láti yàn. Ọlọ́run Bíbélì gbogbo wa ló fún láǹfààní láti yàn. Bá a ṣe mọ́ ń wàásù Jésù jọ́nà sí ìyè, ó jẹ́ olùgbàlà, ó nìkan lọ́nà, ó lè yàn kó ní mi ò gbọ́. Ìyàtọ̀ ìgbàgbọ́ tá à ń pè ní ìgbàgbọ́ gan-an, tá a bá sọ pé èèyàn jẹ́ kìrìsìtẹ́nì, ó ní pé o ò lè di kìrìsìtẹ́nì torí pé iṣẹ́ kan àbí nǹkan kan àbá fipá mú ọ. Ó jẹ́ tí wọ́n fúnra rẹ̀ yóò yàn lásán pé mo yàn láti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mi. In tí àwa lè ṣe o ní láti bọ́ sọ̀rọ̀, o ní láti mọ tú ọ̀rọ̀ náà sọ létí rẹ ní gbogbo ìgbà kó o lè rí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó o sì lè yàn láti gbàgbọ́. Bẹ́ẹ̀ náà Joshua ló fi eléyìí hàn wọ́n, ó fún wọn láǹfààní bẹ́ẹ̀ lè yọ mi lè fipá mú yín, tó bá jẹ́ Ọlọ́run Íjíbítì ni, tó bá jẹ́ Ọlọ́run àwọn Ámórì ni, ẹ lè yàn. Ṣùgbọ́n nígbà tó di tàwọn ọmọ rẹ̀, ó ní bó bá ṣe èmi àti ilé mi, Olúwa ni àwọn ò mọ̀ sí o. Ẹ̀yin lè yàn. Ẹ wo tí tó yà mí lẹ́nu ni nígbà tó ń bá wọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀, ó fún wọn láǹfààní láti yàn pé ẹ lè yàn tè tó bá wù yín. Ṣùgbọ́n nígbà tó kan ti ìdílé rẹ̀, ó ní bó ṣe èmi àti ilé mi, Olúwa la máa sìn. Ṣé mọ̀ pọ̀pọ̀lọpọ̀ òbí lónìí ni wọ́n ń fún àwọn ọmọ wọn láǹfààní láti yan tó wù wọ́n, ni wọ́n ń fún àwọn ọmọ wọn láǹfààní láti sọ pé òun náà ti dójú bọ́, in tó bá wù tó bá fẹ́ jẹ́ kó jẹ́, in tó bá wù tó bá fẹ́ ṣe kó mọ̀ ṣe. Ṣé rí ìgbà tí ọmọ ò bá tí ò tiẹ̀ tí mọ̀tún sósì, ojúṣe òbí òun ni láti tọ́ ọmọ náà sọ́nà, láti sọ wípé wò ó bó ṣe èmi àti ilé mi o, gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ìyá, títa lámọ̀sìn tí Olúwa ni. Ojúṣe wa ni láti fi àwọn ọmọ yẹn lé ọ̀nà tí wọ́n tọ̀ láti lè jẹ́ tí wọ́n jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ni bàbá ń gbégbé ayé tó wù ú, ọmọ ìyá ń gbégbé ayé tó wù ú, wọ́n wá jẹ́ káwọn ọmọ mọ lọ sí wá lọ sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò rí àpẹẹrẹ ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀ nínú ayé bàbá, nínú ayé ìyá lónìí. Táwọn ọmọ wọn bá ṣoríire, táwọn ọmọ wọn bá bẹ̀rù Ọlọ́run, táwọn ọmọ wọn bá mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn, a gbọ́dọ̀ fi ọ̀nà yẹn hàn wọ́n ni. Jẹ́rí nígbà tí Joshua fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ará Ísírẹ́lì, ó fún wọn láǹfààní ẹ̀yàn tó bá wù yín. Ṣùgbọ́n nígbà tó kan ìdílé rẹ̀, ó ní bó ṣe èmi àti ìdílé mi tí Olúwa ní kíni la ó máa sìn. Ìyẹn tó yẹ kó bí jẹ́nu. Òbí máa ń tọ́ ọmọ sí ọ̀nà ni, òbí máa ń tọ́ ìdílé rẹ̀ sọ́nà ni. In tó fi jẹ́ bàbá kìí ṣe láti sọ pé ẹ̀yin ọmọ ó yẹ mọ́ lọ lẹ́sìn. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí ló jẹ́ pé ó yẹ ẹ̀yin ọmọ ẹ mọ́ lọ lẹ́sìn, bébà làwọn ọmọ kà, tàbí kó mọ fi fóònù ṣeré láàárọ̀ kùtùkùtù, láàárọ̀ wọ́n mọ ṣeré, àwọn ọmọ ìyá àmọ́ bá yín lẹ́sìn. Fáwọn onígbàgbọ́ màá mọ̀ bá yín lẹ́sìn. Ìgbò bá wáyá, dádì ó wà mọ́ bọ̀ lẹ́yìn nígbà wọ́n bá parí Sunday school, tó bá di nígbà gbogbo ẹ̀ ń lọ tán ni wọ́n mọ̀ bọ̀ lẹ́yìn. Irú bàbá bẹ́ẹ̀ kò ṣe bó bá ṣe èmi àti ìdílé mi tolúwa lásìn. In tó ń ṣe ní pé ẹ̀yin ìdílé mi ẹ máa lọ, èmi ò mọ̀, mo kẹ̀mí náà kàn ń ṣe ni, mi ìmọ̀ bóyá ó jẹ́ ń tó tọ́. Láṣálẹ̀ yìí mo fẹ́ fi àwọn nǹkan kan hàn wá tó lè jẹ́ pé yóò jẹ́ ìbùkún fún ayé wa, tó sì jẹ́ pé ó jẹ́ in tí ó yẹ ká fi sọ́kàn dùjúdùjú, tí ó sì jẹ́ ìbùkún tí ó lè ràn wá lọ́wọ́ láti lè ní in tó yẹ ká ní láti darí ìdílé wa lé ọ̀nà tí ó tọ́. Ẹ wo àkórí tí mo fẹ́ ká wò láṣálẹ̀ yìí, ó ní pé bí ó ṣe èmi àti ìdílé mi, bí ó ṣe èmi àti ìdílé mi, as for me and my house, bó ṣe èmi àti ìdílé mi. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A gbàdúrà pé kẹ́ ẹ la ọ̀rọ̀ yín yé wa, kẹ́ ẹ fi ọ̀rọ̀ yín yé wa, ká sì lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ògo àtọlá ni fún orúkọ yín, Jésù Olúwa wa, àmín. Joshua bẹ̀rẹ̀ láti sọ pé bó ṣe èmi àti ìdílé mi tí Olúwa làwọn mọ̀ sìn. Mi ìmọ̀ tẹ̀yin ará Ísírẹ́lì o, mi ìmọ̀ gbèsè tẹ́ fẹ́ gbé o,
mi mọ̀ tẹ́ fẹ́ sọ bọ̀ lémi àti ìdílé mi tí Olúwa làwa jẹ́. mo mọ orúkọ ọmọbìnrin wa kékeré kan wà tá a mọ̀ nígbà kan, orúkọ rẹ̀ ní ti Kristi ni mí. Ìyẹn túbọ̀ sí pé lémi o ti Kristi mi mọ̀ tiẹ̀ o. Joshua náà sọ pé bó bá ṣe tèmi àti ìdílé mi tí Olúwa la máa sìn. Ṣùgbọ́n Joshua ò bẹ̀rẹ̀ báwọn. Ọ̀pọ̀lọpọ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ ìyá ni wọ́n fẹ́ dé kòríta tí wọ́n lè fọwọ́ lálẹ̀ pé wo ọmọ yìí tí bá bí o ṣe ló ṣe, ọmọ ìjọ mi ló mọ lọ, ọwọ́ báyìí láṣẹ mọ́ ṣe. A fẹ́ fọwọ́ lálẹ̀ nígbà tó bá ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wọn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ló ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Joshua. Nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ fi hàn wá ní pé ojúṣe òbí ó ní láti wá ọ̀nà. Ojúṣe òbí ní láti wá ọ̀nà. Gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ìyá, ojúṣe wa ní láti wá ọ̀nà. Ẹ wo ìtìpẹ́lì sọ nínú ìwé Joshua orí 24 yẹn, ẹsẹ̀ 14 yẹn. Ó ní ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa kí ẹ sì máa sìn ín ní òdodo àti ní òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn nì kúrò tí àwọn bàbá yín sìn ní ìhà kejì odò nì àti ní Íjíbítì, kí ẹ sì máa sin Olúwa. A rí pé Joshua ó ń gba àwọn èèyàn níyànjú bí ni. Ó sọ fún wọn wípé ẹ sìn Olúwa, ẹ má tẹ̀lé òrìṣà eléyìí, ẹ má tẹ̀lé tọ̀tún. Ó kọ́kọ́ ti sòótọ́ fún wọn kó tó dípò wá fún wọn láǹfààní láti yàn. Ó ní pé ẹsẹ̀ 14 yẹn, ó ní ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù ta ní Olúwa kí ẹ sì máa sìn ín ní òdodo. Ó sòótọ́ fún wọn. Tó bá wá di ẹsẹ̀ 15 kó tó sọ pé tó bá wá jẹ́ pé ẹ fẹ́ sọ pé ẹ tẹ̀lé, ó kù sọ́wọ́ yín. Ìyẹn túmọ̀ sí pé Joshua ti mọ ọ̀nà. Joshua mọ ọ̀nà, ó wá ọ̀nà, ó mọ ọ̀nà. Kó tó di wípé ó ń sọ fún àwọn ìdílé rẹ̀ pé bó ṣe mi àti ìdílé mi Olúwa la máa sìn. Joshua jẹ́ ẹni tó mọ ọ̀nà. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ wa, ǹjẹ́ àwa náà mọ ọ̀nà? Jẹ́ sáré sọ ọ̀nà fún ọ. Jésù nìkan ló wá sáyé tó sọ wípé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè dọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Kò sẹ́nikẹ́ni tó ti wá sáyé tó ti sọ bẹ́ẹ̀ rí, torí pé Jésù ẹ ṣe wòlíì. Jésù jẹ́ Ọlọ́run nínú ènìyàn, ẹni tó wá láti kú torí ẹ̀ṣẹ̀ wa. Bẹ́ẹ̀ni sọ pé gbogbo alájẹ́ ẹlẹ́ṣẹ̀, ó ní èrè ẹ̀ṣẹ̀ wa jọ̀run àpáàdì, ó ní pé ikú sì ní èrè ẹ̀ṣẹ̀ wa. Bíbélì sọ fún wa wípé gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tá a jẹ́ yẹn, ó yẹ ká kú ikú ká sì lọ sọ́run àpáàdì ni. Gbogbo iṣẹ́ tá à ń tiraka, mo fẹ́ gbégbé ayé tó wọ Ọlọ́run, kí n lè lọ sọ́run, mo fẹ́ mọ gbàwẹ̀, mo fẹ́ mọ sàndá mẹ́wàá, mo fẹ́ mọ ṣe gbogbo ẹ̀. Gbogbo rẹ̀ náà là ń ṣe, ṣùgbọ́n Bíbélì sì tún sọ fún wa wípé gbogbo òdodo wá dàbí kí ni? Àkísà ẹlẹ́gbin. Ó ní Jésù fi nílò láti wá sáyé, láti kú torí ẹ̀ṣẹ̀ wa. Ẹni tí ò ní ẹ̀ṣẹ̀, ẹni tàbí nípa ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin, ó wá sáyé yìí nípasẹ̀ wúndíá láti dàgbà nínú àwòrán ara, láti jìyà nítorí ẹ̀ṣẹ̀ wa àti láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Kò wá kú nìkan, ó jí dìde láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìgbà tó wá fún wa ní ìyè àìnípẹ̀kun nínú ẹsẹ̀ Bíbélì tó gbajúgbajà, ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16, ó nítorí Ọlọ́run fẹ́rẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọbìnrin rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ó wá san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Tá a bá wá gbàgbọ́, bẹ́ẹ̀ni sọ pé a ní ìyè àìnípẹ̀kun. Ibo láti lè lọ ìyè àìnípẹ̀kun? Ọ̀run rere. Ó fúnra rẹ̀ sọ pé èmi ni ọ̀nà. Nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 6, òtítọ́ àti ìyè. Joshua mọ ọ̀nà kó tó lè fa àwọn ìdílé rẹ̀ sọ́nà. Bàbá, ìyá, ǹjẹ́ ẹ mọ̀ ọ̀nà? Ǹjẹ́ ẹ mọ̀ ọ̀nà? Jẹ́rí kó tó di pé Joshua sọ tó sọ pé bó ṣe mi àti ìdílé mi Olúwa la máa sìn, ó ti kọ́kọ́ mọ ọ̀nà náà. Òbí gbúdọ̀ wá ọ̀nà kó sì mọ ọ̀nà tí yóò fa àwọn ìdílé rẹ̀ sí. Alápọ̀lọpọ̀ òbí lónìí tó jẹ́ pé agídí pé ìntí bàbá mi, ẹ̀sìn tí bàbá mi ń ṣe, nǹkan báyìí, ìntí wọ́n ṣà ń ṣe òun náà ló mọ̀ ṣe. Kìí ṣe pé àwọn gan mọ̀ ọ̀nà yẹn. Kìí ṣe pé wọ́n béèrè pé ṣóòótọ́ ni. Kìí ṣe pé wọ́n béèrè pé ibi tí bàbá mi wà sójú òótọ́, ṣé wọ́n lọ sọ́run lóòótọ́? Ṣé tá àgbàgbọ́ ìṣó lè mú wa lọ sọ́run? Gẹ́gẹ́ bí òbí, ojúṣe rẹ ni láti mọ ọ̀nà, kó sì wá fi àwọn ọmọ náà mọ ọ̀nà.
Joshua ó jẹ́ ẹni tó mọ ọ̀nà, ó sì wá lè fi ọ̀nà àwọn ọmọ rẹ̀, ó lè fi ọ̀nà ìdílé rẹ̀ lé ọ̀nà. Bẹ́ẹ̀ni sọ nínú ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ 6, ó ní ọkọ ọmọdé ní ọ̀nà tí ó tọ̀, tó bá sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Kọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀. Ojúṣe wa ni láti mọ ọ̀nà, láti wọ́ ọ̀nà, láti sì kọ́ wọn ní ọ̀nà tí wọ́n tọ̀. Ẹ̀ẹ̀kejì tí mo tún rí nì pé gbogbo òbí gbọ́dọ̀ nílò láti ṣe tí wọ́n bá lè sọ̀rọ̀ bí Joshua ṣe sọ̀rọ̀ tó sọ pé bó ṣe èmi àti ilé mi. Òbí gbọ́dọ̀ wá ọ̀nà kí wọ́n mọ ọ̀nà. Èkejì ni pé òbí gbọ́dọ̀ fi ara wọn jìn ní ọ̀nà náà. Ọ̀nà tí wọ́n mọ̀ yẹn a gbọ́dọ̀ gbé ara wa sínú rẹ̀ ká fara wa jìn síbẹ̀. Àwọn ọmọ wa gbọ́dọ̀ rí pa fara wa jìn. Ìyàwó wa gbọ́dọ̀ rí pa fara wa jìn sí ọ̀nà náà. Ẹ wo Bíbélì sọ nínú ìwé Númérì orí 14 ẹsẹ̀ 6 nípa Joshua. Ó ní àti Joshua ọmọ Núnì àti Kálàbù ọmọ Jẹ́fúnè tí wọ́n wà nínú àwọn tí ó ṣe àmì ilẹ̀ náà fa aṣọ wọn ya. Wọ́n sì sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì wípé ilẹ̀ náà tí àwa là já láti ṣe àmì rẹ̀, ilẹ̀ náà dára gidigidi. Bí Olúwa bá fẹ́ wa, ǹjẹ́ yóò mú wa wọ inú ilẹ̀ náà, yóò sì fi fún wa. Ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin ni. Tá a bá wo ẹsẹ̀ 10, Bíbélì sọ pé bí wọ́n ṣe ń jẹ́rìí pé ilẹ̀ tọ́lọ́run fẹ́ gbà fún wa yìí, tá a lọ ṣàmì bẹ̀, ó jẹ́ ilẹ̀ tó dára. Nínú àwọn 12 tí wọ́n rọ́ lọ sílẹ̀ náà, a rí pé Kélébù àti Joshua nìkan wọ́n fi ara wọn jìn láti sọ pé òtítọ́ lọ̀rọ̀ Ọlọ́run. Níbi wọ́n ìfara wọn jìn, nínú ẹ̀gàn wọn tún ti fẹ́ gba òkúta ní ẹsẹ̀ 10 nínú Númérì tá a kà yìí. Wọ́n jẹ́ ẹni tó fi ọkàn wọn tọ̀ Ọlọ́run. Bàbá ìyá, ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín, ǹjẹ́ ẹ súnmọ́ Ọlọ́run tó? Ìyàwó lẹ ń jẹ́ nítorí orúkọ Jésù. Ǹjẹ́ àwọn ayé lè rí pé òótọ́ lẹ jẹ́ ti Ọlọ́run? Ǹjẹ́ yàtọ̀ wà? Gbogbo wa là ń jáde nínú àmì Kristẹ̀, à ń pera wa Kristẹni, ṣùgbọ́n yàtọ̀ dà. Ǹjẹ́ yàtọ̀ wà nú ayé yín? Ǹjẹ́ àwọn èèyàn lè rí ìyàtọ̀ yẹn tó jẹ́ pé tálágbàgbọ́ bá wò yín, wọ́n lè ní pé òótọ́ ìyàtọ̀ wà nú ayé bàbá yìí, àwọn ẹ̀ṣẹ̀ ara wa. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹni tí wọ́n bá ti dé ta, wọn mọ̀ bóyá onígbàgbọ́ ni wọ́n àbí wọn èso onígbàgbọ́, wọ́n kàn mọ̀ wò wọ́n gẹ́gẹ́ bí nǹkan kan náà ni wá. Ìsọ̀rọ̀ kan náà, ìṣe kan náà, ìjẹ kan náà, ìmú kan náà. Ìyàtọ̀ wà nú ayé Joshua nígbà wọn ni wọ́n lọ ṣàmì. Àti Kélébù nìkan wọ́n jáde tí wọ́n ní wò ó, bó bá jẹ́ pé tí n bá fẹ́ rò nírò tènìyàn, a ti mọ̀ pé n ta fẹ́ sọ yìí kì í ṣe n tó gbajúgbajà, n ta lè jìyà sí ni. Ṣùgbọ́n wọ́n dúró ti in tí wọ́n sọ. Wọ́n yàn pé tó bá jẹ́ pé á jìyà lé lórí, á jìyà. Joshua jẹ́ tó mọ ọ̀nà. Ó mọ ọ̀nà. Kì í wá ṣe tó mọ̀nà nìkan, ó fi ara rẹ̀ jì ní ọ̀nà náà. Ó ń sọ̀rọ̀ ń pa Ọlọ́run. Wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n bọ́ Ọlọ́run rìn. Ọ̀pọ̀lọpọ̀ bàbá lónìí ni wọ́n bọ́ Ọlọ́run rìn. Irú bàbá àti ìyá tá a nílò lónìí, ó ní bàbá tó bọ́ Ọlọ́run rìn, ó ní ìyá tó bọ́ Ọlọ́run rìn, tí wọ́n sì ti fi ara wọn jìn fún Ọlọ́run. Irú wọn ló máa ń rọrùn láti darí ọmọ, ló máa ń dọrùn láti darí ìdílé. Kì í ṣe bàbá tí ó gbọ́ tí dání tó ní ọmọ mi ò gbúdọ̀ mọ ọtí ò dáa, bó bá tiẹ̀ mú ìwọ náà dàgbà tó mi. Irú bàbá wo nu? Kì í ṣe bàbá bí ìyá tó jẹ́ pé wọ́n yàn lè, torí pé ìgbé ayé àgàbàgebè ni. Àfarawajì fún ọ̀rọ̀ Ọlọ́run, àfarawajì fún ayé Ọlọ́run, àfarawajì fún ìgbé ayé tó wu Ọlọ́run. Joshua ò sí lórí àwọn òbí bẹ́ẹ̀. Joshua jẹ́ òbí tó yára rẹ̀ sọ́tọ̀, tó sọ pé bó ṣe èmi àti ìdílé mi, Olúwa la máa sìn. Ṣùgbọ́n kò bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn, kì í ṣe òbí tó ń lagídí. Ó jẹ́ òbí tó jẹ́ wípé ó mọ ọ̀nà, ó wá ọ̀nà, ó mọ ọ̀nà. Ó jẹ́ òbí tó ti fara rẹ̀ jì fún ọ̀nà nígbà tí gbogbo àwọn èèyàn ń yí padà tí wọ́n fẹ́ mọ ṣe tó wù wọ́n. Ó ní ọ̀nà yẹ ọ̀nà Ọlọ́run ni. Ọlọ́run ló tọ́, Ọlọ́run ló gbọ́n, Ọlọ́run ló mọ̀. Ẹ jẹ́ ká ṣe tọ́ Ọlọ́run. Ǹjẹ́ wọn náà jóbi tó mọ Ọlọ́run? Débi pé tó bá tiẹ̀ sọ pé tó Olúwa la máa sìn, àwọn ọmọ rí ó gbọ́. Ṣé ò dàbí òbí bíi Lọ́ọ̀tì tó jẹ́ pé ńgbà tó lọ bá àwọn ọmọ rẹ̀ tó ń sọ fún wọn a fẹ́ da Sódómù rú, wọ́n fi ṣe yẹ̀yẹ́ ni. Kí nìdí? Torí pé in tó ń sọ kò é ṣe ń pé ń gbégbé ayé rẹ̀ bẹ́ẹ̀, àbí wọn tiẹ̀ fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ rí. Ìjọ ojóbi tó fi ayé rẹ̀ jìn fún Ọlọ́run. Ìjọ ti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀.
ìjọ ń fàyè rẹ̀ sìn gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Ohun ẹ̀kẹta tí mo rí tí a bá lè sọ pé bó ṣe mi àti ìdílé mi, ó ní òbí gbọ́dọ̀ pe ìdílé rẹ̀ sí ọ̀nà náà. A gbọ́dọ̀ wá ọ̀nà ká mọ̀. A gbọ́dọ̀ gbégbé ayé wa nínú ọ̀nà náà. A sì gbọ́dọ̀ lè pe àwọn ìdílé wa. Ìkẹta tí Joshua ṣe nu. Ṣé rọ́pọ̀lọpọ̀ ọgbà ìta máa ń fi síwájú kẹ́yìn, ìta fi kẹ́yìn yìí la máa ń fi síwájú. Ó yẹ ẹ̀yin ọmọ ẹ tẹ̀lé mi ni o. Èmi bàbá yín, èmi nìyá yín. Ìtì ń bá sọ ni. Bẹ́ẹ̀ ni a mọ̀ lọ báyìí. Nígbà tó jẹ́ pé tó yẹ ká kọ́kọ́ ṣe ní pé ká kọ́kọ́ ṣe kí ni? Ká kọ́kọ́ wá ọ̀nà, ká mọ ọ̀nà. Àwọn ọmọ yìí ó yẹ kí wọ́n bá wa lójú ọ̀nà yẹn ní pé bàbá mi mọ̀nà, ìyá mi mọ̀nà. A sì ń sin ọ̀nà yẹn, a sì ń ṣe bó ṣe yẹ. Ó yẹ kí wọ́n rí àpẹẹrẹ yẹn ni. Débi pé a wá sọ pé ẹ wò kẹ́ tó dáyé bá a ṣe ń ṣe nì. Mo mọ̀ pé Jésù ni ọ̀nà, mo mọ̀ pé òun ni òtítọ́, mo mọ̀ pé òun ni òye. Ẹ mọ̀ gbóríṣiríṣi láyìíká, ṣùgbọ́n ẹ má jẹ́ kó fún yín ní wàhálà. Ẹ tẹ̀lé mi lójú ọ̀nà, ẹ lè ṣìṣe. Torí pé nìkan ló wá sáyé láti gbà wá là. Jésù Kristi nìkan ni. Gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀, ọ̀run àpáàdì ló tọ́ sí wa, ṣùgbọ́n Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Èmi gan ti gbàgbọ́ gẹ́gẹ́ bí bàbá yín, èmi ti gbàgbọ́ gẹ́gẹ́ bí ìyá yín. Ó nìkan lọ̀nà tí ìyè. Ṣé mọ̀ pé ó rọrùn nígbà tí èèyàn bá rí àpẹẹrẹ yẹn nínú ayé bàbá àbí ìyá láti tẹ̀lé. Ẹ wàá pè wọ́n sójú ọ̀nà. Ẹ wá wo ẹja padà sí ìwé Joshua orí 15 yẹn orí 24 ẹsẹ̀ 15. Ó ní bí ó bá sì burú, ṣe rí pé ó ń sọ fáwọn yòókù pé tó bá jẹ́ pé ẹ fẹ́ sin Ọlọ́run, ẹ láǹfààní, èmi ò lè fipá mú yín. Ṣùgbọ́n nígbà tó dé ìparí ẹsẹ̀ 15, ẹ jẹ́ n ka gbogbo rẹ̀. Ó ní bí ó bá sì ṣe búburú ní ojú yín láti sin Olúwa, ẹ yàn ẹni tí ẹ̀yin ó máa sìn ní òní bí òrìṣà wọn nì tí àwọn baba yín tí ó wà ní ìhà kejì odò tí ń sìn, tàbí àwọn òrìṣà àwọn Ámórì ní ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni, Olúwa ni àwa ó máa sìn. Ó ti mọ̀ pé ọ̀nà nìyí. Ó ti gbégbé ayé rẹ̀ fún ọ̀nà náà. Tí àwọn òbílé rẹ̀ tí mo gbàgbọ́ pé ìyàwó rẹ̀ ti rí pé ọkọ mi mọ ọ̀nà, wọ́n ń gbégbé ayé wọn fún ọ̀nà. Ṣé mọ̀ pé ó máa ń rọrùn fún ìyàwó láti tẹ̀lé irú ọkọ bẹ́ẹ̀. Ọkọ tó mọ̀nà, tó ti fi ayé rẹ̀ jì fún ọ̀nà, kí ó wá sọ pé ọ̀nà tààtọ̀ ni. Bó ṣe rí nù, ṣe rí, a máa ń wò pé ọkọ lórí aya, bóyá pé èèyàn fi ipá mú ìyàwó rẹ̀. Bẹ́ẹ̀ bá fipá mú ìyàwó yín, ẹ lè gbádùn ìdílé. Ìdílé máa ń jẹ́ téèyàn máa ń gbádùn nígbà tí, torí Bíbélì ò sọ pé kéèyàn fipá mú ìyàwó rẹ̀ tẹríba. Ó sọ pé kí ọkọ kó fẹ́ràn ìyàwó rẹ̀, kí ìyàwó kó tẹríba. Ṣé a lè fipá múra wa? Àwa méjèèjì la kàn gbọ́dọ̀ máa ṣe kí ni? Ojúṣe tọ́lọ́run ní ká ṣe. Bí ìyàwó mi ò bá tẹríba, èmi ò nífẹ̀ẹ́ rẹ̀. Tèmi ni láti máa nífẹ̀ẹ́. Bọ́kọ mi ò bá nífẹ̀ẹ́, tèmi ni láti máa tẹríba. Àwa méjèèjì mo ti ṣe ètò ẹ̀kọ́ ìdílé sẹ́yìn, ṣùgbọ́n mo kàn tún mẹ́lẹ̀ wọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ bàbá ni yóò wá máa ṣe níṣe pé ó yá ọ̀nà tààtọ̀ ni. Nígbà tó jẹ́ pé ó yẹ kó ti jẹ́ ọkọ tó farajìn, tó wá sọ ìyàwó mi, ṣẹ́yìn náà ti rí, torí ẹnìkọ̀ọ̀kan ní èémí tiẹ̀, ẹnìkọ̀ọ̀kan ló ní láti yàn. Nígbà tó bá ní í ṣe pẹ̀lú lílọ sọ́run, ìwọ ló yàn láti sọ pé ọ̀nà tí mo fẹ́ tọ̀ ni. Ṣùgbọ́n ó nílò ẹnìkan tí ó fi hàn pé ọ̀nà nìyí, tí wọn náà ti rí pé òótọ́ lẹ́ni yìí mọ̀nà, òótọ́ ló gbégbé ayé fún ọ̀nà náà. Ó wá ní jẹ́ àtọ̀ ọ̀nà tó tọ́ ni tí ó mú wa dé ibi ìyè. Ṣé mọ̀ pé ó máa ń rọrùn téèyàn bá rí àpẹẹrẹ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ bàbá ni ò lápẹẹrẹ rere. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni ò jẹ́ tó yẹ kí wọ́n jẹ́ fún ìyàwó wọn. Wọ́n sì fẹ́ máa tọ ọ̀nà. Wọ́n fẹ́ mú wọn tọ́ sọ́nà. Tó ò bá jẹ́ tó yẹ kó jẹ́ kò ní rọ̀ Ọlọ́run láti tọ́ wọn sọ́nà. Bí ò ṣe ní rọ̀ Ọlọ́run láti sọ pé ìyàwó mi ẹja gbégbèsè báyìí, bẹ́ẹ̀ náà ni ò ní rọ̀ Ọlọ́run láti sọ fáwọn ọmọ pé ó yá àti ìdílé mi. Joshua wa lè sọ wípé gẹ́gẹ́ bó ṣe èmi àti ìdílé mi, tí Olúwa òun ní a máa sìn. Ǹjẹ́ àwa náà nírú ìpinnu bẹ́ẹ̀? Bóyá wọ́n wá wà níbí lónìí, òun wò mí, o ò ní bàbá tó mọ ọ̀nà, o ò ní ìyá tó mọ ọ̀nà. Má jẹ́ kí yẹn kó dán ọ lórí rú pé ẹ̀mí ìbá dúró lójú ọ̀nà mi, bóyá ìbá ti mọ Jésù, ní tí ò jẹ́ mọ tí mo fẹ́ ṣe, ní tó jẹ́ mọ gbégbé ayé mi bó ṣe wù mí nì. Torí pé mi ò ní bàbá tó tọ́, mi ì ní ìyá tó tọ́, ó ní ìyẹn ò fún ọ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ o. Torí Bíbélì jẹ́ ká mọ̀ wípé
Ọlọ́run fúnra rẹ̀ ó jẹ́ bàbá fún aláìní bàbá. Bó bá jẹ́ pé bàbá rẹ kú àbí ìyá rẹ kú ni, Bíbélì jẹ́ ká mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀. Bó bá wọ́n jẹ́ pé wá ní bàbá táyé yìí tó jẹ́ pé bàbá gan ní ìgbé ayé wọn ń darí wa síbi tí ò tọ́, àbí ìyá ní ìgbé ayé wọn ń darí wa síbi tí ò tọ́, o láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lálẹ́ yìí kí wọ́n náà mọ ọ̀nà kó o tọ ọ̀nà náà, kí wọ́n náà lè pe àwọn ìdílé rẹ kí ìran rẹ má bàa mọ tẹ̀lé ọ̀nà tí ò tọ́ àbí gba ibi tí ò tọ́. Ó wá fẹ́ sọ pé báwo mo ṣe lè mọ̀ ọ̀nà náà? Bíbélì sọ pé Jésù ní ọ̀nà, ó lóun ní ọ̀nà òtítọ́ àti ìyè. O lè gbàgbọ́ láṣálẹ̀ yìí kó o sọ pé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí mi, mo mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ mi, ó sọ pé òun ní ọ̀nà, mo fẹ́ gbọ́ ọ̀nà náà gbọ́. Ó láǹfààní láti gbà lálẹ́ yìí kí ìran tiẹ̀ náà lè mọ ọ̀nà, kó o lè sọ fún Joshua pé bó ṣe mi àti ìdílé mi tí Olúwa ní àmọ̀ sí. Tó bá fẹ́ gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, kó o lè ní ìyè àìnípẹ̀kun, tẹ̀rí ẹ̀ bá ń bi tó bá wà. Wí tẹ̀lé mi tẹnu àtọkàn rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́ ọkàn mi là. Mo gbàgbọ́ pé o kú torí ẹ̀ṣẹ̀ mi, mo sì gbàgbọ́ pé o jí dìde láti fún mi ní ìyè àìnípẹ̀kun. Mo gbọ́ ọ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi, sọ mí dọmọ rẹ. O ṣé Jésù Kristi fún ìgbàlà tó fi fún mi, ní orúkọ Jésù Olúwa wa, àmín. Tó bá jẹ́ pé o ti ṣèpinnu yẹn lónìí tó fẹ́ ká mọ̀, ó lè pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tàbí kó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní 0816 208 1344 0816 208 1344. A lè dáhùn béèrè yín. Tó bá sì jẹ́ pé ní béèrè kan lórí Bíbélì tẹ́ fẹ́ ká wàásù lé lórí tí ó jẹ́ ìbùkún fún wa àtàwọn olùgbọ́ wa ni, ẹ jẹ́ ká mọ̀, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Orúkọ mi ni oníwàásù Samuel Temitope Akande láti inú ìjọ Faith Baptist Church nílùú Ògbómọ̀ṣọ́. Àlàáfíà Ọlọ́run fún mi. Onílé tí wà gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní Jésù.